Ẹ jọ̀ọ́ fún gbogbo ẹni tí ó bá ṣe alábàápàdé fídíò clip mi, ó ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn tí mi ò ní mọ̀ lé lórí, tí mi dẹ̀ fẹ́ jẹ́ kí wọ́n là mí lóye lórí ẹ̀. Fún gbogbo àwọn ọkùnrin Yorùbá tí a jẹ́ Mùsùlùmí àti àwọn ọkùnrin Yorùbá tí à ń ṣe Mùsùlùmí, àmọ́ tí wọ́n jẹ́ married men. Báwo ni wọ́n ṣe lè identify wọn pé married men ni wọ́n tí wọ́n bá pàdé wọn níta? Ọkùnrin Mùsùlùmí tó jẹ́ Yorùbá àti in fact ọkùnrin Mùsùlùmí lágbàáyé kò ń ṣe dandan kó jẹ́ Yorùbá, gbogbo ọkùnrin Mùsùlùmí lágbàáyé. Báwo ni wọ́n ṣe lè identify wọn pé married men ni wọ́n, especially tí àwọn obìnrin bá pàdé wọn níta? Àtàwa Yorùbá náà. Ní ti Yorùbá, mo mọ̀ yí pé ní ayé àtijọ́ àti even nísìn pé tí èèyàn bá wọ aṣọ ìbílẹ̀ native wa, tó bá wọ fìlà sí, tó bá jẹ́ married man, ó máa gẹ́ fìlà yẹn sí apá àlàáfíà. Èyí túmọ̀ sí pé married man ni. Tó bá jẹ́ àpọ́n ni, ó máa gẹ́ fìlà yẹn sí ọwọ́ iwájú. Àmọ́ Yorùbá mà tó bá jẹ́ pé kò wọ aṣọ native, báwo ni àwọn èèyàn ṣe máa lè identify ẹ̀ pé married man ni? Ní ti tàwọn òyìnbó àti tàwọn Christian, àwọn máa ń wọ wedding ring irú tí mo wọ̀ yìí. But fún ẹni tí ó jẹ́ Mùsùlùmí, kí ni form of identification wọn? Tó jẹ́ pé tóyìnbó tí obìnrin bá pàdé wọn àbí tí èèyàn bá pàdé wọn, èèyàn lè mọ̀ pé married men ni wọ́n. Ẹ jọ̀ọ́ mo fẹ́ jẹ́ kí ẹ là mí lóye, kẹ́ sọ fún mi. Nǹkan tí èèyàn ò bá mọ̀ èèyàn máa ń béèrè ni. Ẹ jọ̀ọ́ ẹ bá mi write sórí inú comment section mi tẹ́ bá mọ̀. Ṣé gbọ́? Ẹ ṣé gan.